ẹ̀yin tèmi iṣẹ́ rí fídíò tí mo mú wá fún yín lọ́sàn-án yìí ó speak volume ó lọ fà díẹ̀ bọ̀ kí la fẹ́ ṣe a máa ní láti wò náà ni àwọn Yorùbá náà máa ń sọ wípé ẹni agbójú okùn lé kò jẹ́ ní àgbà ṣe rí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tá máa ń believe pé bóyá wọ́n wà níwájú àbọ̀ ní jù wá lọ àbọ̀ lọ́hùn kẹwọn jù wá lọ tá máa ń kẹnu sí pé kán ràn wá lọ́wọ́ yẹn wallahi wọ́n máa ń cast wá lọ́pọ̀ gbà bọ̀ ó jẹ́ nǹkan tó káyàn lára tó lọ fà ẹ jẹ́ ká jọ wo fídíò ẹ bá mi subscribe sí Akọ TV ẹ like ẹ dẹ̀ comment ẹ bá mi share ẹ jẹ́ ká wo fídíò yìí. ilé ayé yìí arúgbó ló tọ́ mi mo gbọ́n ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dọ̀ arúgbó mo lọ kọ́ yìí tó kù lọ́dọ̀ Saheed Òṣùpá ọ̀dọ̀ ta ni mo sọ pé mo ti kọ́. Saheed Òṣùpá is a lecturer ṣùgbọ́n kò mọ iye ọmọ tó kọ́ lára ọmọ tó kọ́ làwa wà mo ka Bible ìdílé mùsùlùmí ìyá tó bí mi Rashida lórúkọ ẹ̀ kò tún gbọ́ ìyá mi Sàsàríù lórúkọ ẹ̀ bàbá ìyá mi Rashidi lórúkọ ẹ̀ ṣùgbọ́n èmi n ti fẹ́ yà ni mo yà yìí ṣùgbọ́n mo kọ́ ẹ̀kọ́ kan lára Saheed Òṣùpá Saheed Òṣùpá wo tutorial kan ni Saheed Òṣùpá ilé ìwé kan ni Saheed Òṣùpá ṣùgbọ́n àwọn èèyàn ò lè mọ̀ àwa tájọ́ ọmọ skul ẹ̀ la máa mọ̀ mo ti sọ fún yín nínú ẹ̀kọ́ tí mo kọ́ mo ní wọ́n máa ń gbọ́ Òṣùpá ni wọ́n máa ń jó Pàṣọ ni Ọlọ́run ti pín tí ò lè jọra wọn orí pé mo lọ jó Pàṣọ ọjọ́ tí bá lọ gbọ́ Òṣùpá èmi máa tún gbé máa post ẹ̀kẹ́ rí mi èmi ò kí ń hide Saheed Òṣùpá kọrin kan ó ní gbàrà tá wà nínú oyún kó tó bí wa ká tó dàgbà ká tó máa lé mo fẹ́ ṣàyé gbàgbọ́ o gbàrà tá wà nínú oyún kó tó bí wa ká tó dàgbà ká tó máa lé mo fẹ́ ṣàyé ṣe bọ́bọ́ Olúwa ló ń bo àṣírí oyún torí nínú oyún yẹn jíjẹ múmu ọ̀fẹ́ mà ní oyún ọmọ tútù débi tó máa mọ̀ gbẹ̀rú mu ohun tó lè mú wa kúrò ní inú màmá wa a jẹ́ wípé no condition is permanent. torí pé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ mo pè é pé ara ẹ̀ mo búrò kẹ́ fún mi lówó o wá record voice mi ó send ẹ̀ sẹ́nìkan pé àròlé yìí tẹ́ máa ń wò òun ló tọrọ owó lọ́wọ́ mi ṣe bí mo tọrọ ni mi ò wá jí nǹkan lọ́dọ̀ yín ó ṣe gbọ́ mo wá jà ẹ́ lólè ni ò ṣe gbọ́ bọ̀dẹ̀ rántí o nígbà táyì ń gun àkàbọ̀ ògo àwa yìí náà adiládàmú fún yín ẹ rántí lọ́jọ́ tó gún lé àwa yìí dúró ṣùgbọ́n oré pẹ́ aṣiwèrè gbàgbé ìwà yín ló jẹ́ kí n sá fún yín Saheed Òṣùpá ni máa fi reply yín torí lówelówe là ń lùlù àgídìgbò tí nǹkan bá ń ṣe mí nínú ọ̀rọ̀ mi lẹ́ máa ti mọ̀ ìwọ sọ fún yàn pé àròlé tọrọ owó lọ́wọ́ ẹ bíbélì náà sọ pé tó bá kọ́gbọ́n fẹ́nikẹ́ni kó béèrè torí ẹ̀ mo ṣe tọrọ lọ́wọ́ ẹ̀ mo rò pọ́n pọ́ níní ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí n rí ẹ tán ló ṣe jẹ́ kó ṣìṣọ́ ẹni tó pè ló pè mí mo wá sọ fún pé ṣebí mo tọrọ ni ṣebí mi ò jalè ẹ gbọ́ Òṣùpá yẹn lẹ́kọ̀ọ́ sí torí gbà tá wà nínú oyún kó tó bí wa ká tó dàgbà ká tó máa lé mo fẹ́ ṣàyé torí gbà tá wà nínú oyún kó tó bí wa ká tó dàgbà ká tó máa lé mo fẹ́ ṣàyé ṣe bọ́bọ́ Olúwa ló ń bo àṣírí oyún torí nínú oyún yẹn jíjẹ mímu ọ̀fẹ́ mà ní oyún ọmọ tútù débi tó máa mọ̀ gbọ́rú mu ohun tó lè mú wa kúrò ní inú màmá wa a jẹ́ wípé no condition is permanent. bí n bá mu gàrí lónìí kì í ṣòpin ìrìn àjò tí n bá tọrọ lọ́wọ́ ẹ lẹ́nìí kì í ṣòpin ìrìn àjò tó bá lè fún mi nínú ayé kì í ṣòpin ìrìn àjò ọ̀tá mi má yọ̀ mí tí mo bá ṣubú màá dìde kò sẹ́ni tọ́lọ́run ò lè gbé dìde àfẹn tó bá tún rọrẹ ẹ̀pín pé òun ò lè jẹ́ nǹkan ṣọ́rẹ́ mi tí mo bẹ́ẹ̀gì lọ́wọ́ ẹ̀ lẹ́nìí mo lè become a giver lọ́la nítorí náà ipò tó wà ló fi ń yọ̀ mí Ọlọ́run ọba ní promotion lọ́wọ́ o àwọn kan máa ń relegate tó wá rí sà àwọn kan dẹ̀ máa elevate sórí àwa tá wà ní relegation lẹ́nìí a lè elevate lọ́la ìwọ tó ti elevate o lè padà lọ sí relegation sórí àyípadà olówó tó bá witness yẹ ó pè kó gbàdúrà kó gbé nǹkan jẹ àyípadà ẹni tó ní tó bá witness yẹ wò wà á mọ̀ pé pìtìpìtì ayé wà sórí condition tí mo wà yìí
ipò tí mo wà yìí kò sí ohun tó fẹ́ yí padà ju pé kó rí mi lókè lọ sọ pé ẹ máa bá mi lókè. ẹ máa bá mi lókè. wá gbàdúrà yìí Ọlọ́run jọ̀ọ́ o má fi oúnjẹ mi síbi tó nira ẹ sọ dàdúrà.